Hi guys, welcome back to Aloye TV YouTube channel. Thank you so much for watching, thank you for subscribing, thank you for liking our videos. And if you are visiting here for the very first time, please try as much as possible to subscribe to this channel and also click on the notification bell so that you get notified whenever we upload more of news like this. We also upload short clips and movies too.
Nàìjíríà tí a sì bá wọn sọ̀rọ̀ tí wọ́n ràn lọ́pọ̀ sọ̀rọ̀ wọ́n tí wọ́n ràn lọ́wọ́ nípa ọ̀rọ̀ títì nípa ọ̀rọ̀ iná ẹ̀ẹ́dẹ́ ẹ̀rọ àwọn ẹ̀rọ ní gbogbo mẹ́ta yóò yẹ kí wọ́n wà bẹ́ẹ̀ àwọn ọmọ olóko tó ń ṣe títí mi wọ́n tọ́ nílùú àwọn ọmọ tó ṣe àwọn ọmọ tó wà nínú tó ṣe àwọn tí a sún wọn máa ń lọ́wọ́ ẹ̀rọ a sì fún wọn ní kóríyá ní kí wọ́n ṣe àyìn mo dúpẹ́ lọ́wọ́ wa fún lọ́wọ́ fún gbogbo wa láti bá wa kọ̀ọ̀kan wọ́n fẹ́ bẹ̀rẹ̀ náà ẹ jọ̀wọ́ wọ́n fẹ́ sọ sábà ẹ̀yin àwọ̀rẹ́ bàbá sọ̀rọ̀ ó ti gbé oyè sọ̀rọ̀ ló wọ̀ sọ̀dá ọjà ọ̀tà gbé àkọlọ̀ ilé lójúmọ̀ tó àwọn ẹ̀kọ́ òdà pẹ̀lú òní nípa ọ̀dà nílò bàbá gbé sí bàbá gbé sí òní nípa ọ̀dà nílò àwọn ẹ̀kọ́ tó gbé lórí náà. Olórí ṣe pàtàkì nínú ìlú olórí ṣe pàtàkì nínú ìlú bẹ́ẹ̀ bá ní pàtàkì bí olówó àbáwá ó fi ọlọ́run ọgbà mìíràn ó mọ̀ sọ fún lọ síwájú bàbá bí ó pọ̀tọ̀ dá bàbá ti sọ pọ̀ sọ ní ńlá tí ẹ̀rọ gbà mí tí ẹ̀ bá yí ọba kó tó lọ́ba tọ́mọdé yẹn bá jẹ́ ọba kótó dọ́ba tọ́ba jẹ́ ọba tán àwọn ọba tí wọ́n máa bẹ̀ wẹ̀ àfẹ́ tí wọ́n máa ti sọ ẹ̀sì ọ̀sẹ̀. ẹ̀yin afọbajẹ ẹ bá àtọwọ́ dá sọ̀hún ní òkú ọ̀sọ́ ní sọ̀hún ní òkú ọ̀sọ́ ní sọ̀hún tábà rí ẹgbẹ́ kárí ẹni èmi láti jẹ ọba onídàá mo fẹ́ sọ akẹ́kọ̀ọ́ fún àwọn àtàlà àgbà díẹ̀ díẹ̀ ìgbé lọ àtàlẹ́ ẹgbẹ́ mi wọ́n dìtẹ̀ ní ìlú Ọ̀wọ̀ wọ́n yọ ọlọ́tà ìlú ọlọ́gbẹ̀dì ọba láre ọba kílé kò sẹ́ni bẹ́ẹ̀ láti fa ọwọ́ ọ̀tẹ̀ yìí ṣùgbọ́n wọ́n dìtẹ̀ wọ́n yọ wọ́n gbẹ́rù lẹ́sì wọ́n gbé òkútó yìí sí ọdún mẹ́rìndínlọ́gbọ̀n lòkútó yìí lóró lórí ọ̀fà ìlọ́wọ́ sẹ́yìn tó wáyé pépà tí babalátà wà ní orí ipò ní wọ́n fi dá ìpínlẹ̀ Ondo sílẹ̀ mo ti ló stop ọ̀wọ́ láti máa jẹ capital because Ọ̀wọ̀ was babalátà was almost over kò síbi tí àwọn ọmọ látẹ̀lú ọ̀làbẹ̀lú sí wọ́n wà ládájọ́ wọ́n wà lọ́pàá wọ́n wà ní justice wọ́n wà ní kò síbi tí wọ́n sí lẹ́yìn tí yàrá wọ́n ń tajà wọ́n ń tajà wọ́n ń tẹ̀wẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n ń tẹ̀ ní ọ̀rọ̀ ọjà wọ́n kàn fara ní ẹsẹ̀ ọlọ́run ní fara wá sẹ́yìn o ẹ bá wà ìkẹyìn tọ́da bàbá náà ẹ máa fi sunu àdúrà bọ́lá ti mú yí wá. Ẹjọ́ ọmọ tí ó lè dúró láti àwọn ẹgbẹ́ rẹ̀ ní àyà àwọn ọmọ yòókù ní ẹja mú wa o. Bàbá wa ti gbé oyè ọjà gbé alùpàá sọ ní kẹfà ẹ̀rọ o. Ẹ má lọ pé nìkan tí ọmọ ti gbẹ̀ ẹ̀dí ẹ̀ka wa o. Bàbá àdàbò ọ̀dọ̀ wa ni o.